eléyìí ó kéyìí ó àkìrì gbọmọ kẹkùn mari ọpẹ wé délé wé tí bàbá mi dé ní lulẹ lọdọ rìṣà o Folúṣọlá lèrè ọ̀ṣọ́ra yìí ni mo ké sí ni o ọpọdún méjì dédòdédò lè rántí olódodo bá o ọ̀dàrẹ̀nà kò ó dojú alágbèrè òkùnkùn dẹ̀rọ̀ ṣòpá o ìdèbòrà ọ̀yà rẹ̀ ọ̀ṣọ́ra yìí ó kù lágbèyìndé ó mú kí alágbèrè bá rorororororo igi dá o mọ́jọkùn mọ́jẹ kò lóhùn nǹkan bá jẹ lájúlé ọrùn lẹ́kọ̀ọ́ ajẹ ọmọ rẹ̀ dàbọ̀ o orí ọ̀fẹ́ ọmọ rẹ̀ èké o ẹ àbá o ọmọ rẹ̀ dàbọ̀ o ìbùkún mi ọmọ rẹ̀ èké ó kù lágbèyìndé ó mú kí alágbèrè bá ń rọrùn ìwò wà èrìwò olúwa ṣèkẹ́mi ọmọ rẹ̀ èké ẹ àbá abaka késìún lẹ́rẹ̀ méjì ká lẹ́sẹ̀ dẹ̀lẹ́ ìmùlẹ̀ lọ ìmọ̀ òṣèwọ̀n àyẹ̀yàn. súnrẹ́ bàbá o. kìtì ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀yìn ké rororororo àwọn ẹ̀ nínú ṣe Abíọ́dún ọ̀ṣọ́ra yìí Olúwafẹ́mi ọ̀ṣọ́ra yìí Olúwabùnmi ọ̀ṣọ́ra yìí Ayọ̀délé ọ̀ṣọ́ra yìí Sunday ọ̀ṣọ́ra yìí ọmọkẹ́ alágbèrè bá ọwé ọmọ rẹ̀ dàbọ̀ Ìfolúṣọlá lèrè ọ̀ṣọ́ra yìí lọ ẹ̀yà ìṣe lèmọ̀dọ̀rọ̀ ìtàn ẹ̀hàn àbúrò rẹ̀ méjèèjì ké Adéwálé ọ̀ṣọ́ra yìí àti Opsin Ọpẹ́yẹmí ọ̀ṣọ́ra yìí aláṣẹ Opsin Imagery Studio kẹ́ lamẹ́ríkà ogun lágbèyìndé ó mú kí alágbèrè bá ẹ̀gbọ́n iye múlẹ̀ lọ́lọ́dọ̀ rẹ̀ ṣá ọ̀dàrẹ̀nà kó dojú alágbèrè òkùnkùn dẹ̀rọ̀ ṣòpá ó ṣe gbèríkì lù wálẹ̀ kojú aró ní ọmọ rẹ̀ dàbọ̀ èrè wọ àjùlá mòròkun dẹ̀dẹ̀ èrè wọ